wọn ò gbà fólúbàdàn, olúbàdàn ò gbà fáláàfin. Ẹ̀yin náà nu àjàlá tá ń lọ, kí ló dé táláàfin ò ní lọ? Ó di dandan káláàfin ó lọ torí pé èrò tiyín ọ̀tọ̀, èrò táláàfin ọ̀tọ̀. Ṣùgbọ́n àwọn nǹkan kan tó ṣókùn mo fẹ́ yànnàná ẹ̀ lórí eré yìí. Ayé ẹ má jẹ́ dágunró, dágunró ò ṣeé jẹ, ìjẹ́tẹ́ ẹ jẹ tẹ̀tẹ̀ ẹ má jẹ́ dágunró. Asínimí mo ti dẹran àkúùjẹ, aláǹgbá ni mí mo ti dẹran ìwọ̀fà lápàtà. Ibi tí wọn bá gbámù sí wọn fọwọ́ wọbẹ̀ ni. Mo kí gbogbo ọba aládé nílẹ̀ kóòtù òjíire, àwọn èèyàn lọ bọ́ fọ̀dé láàárọ̀. Inú mi ń dùn ni torí bàbá wa kábíyèsí ọba Rasheed Adéwọ̀lú Ọládọjà, tí bàbá ń ṣayẹyẹ ìgbadé gẹ́gẹ́ bí Olúbàdàn tuntun nẹ́nẹ́ tí wọn ìjọ́ra lára rẹ̀. Mo ṣe kábíyèsí o, mo sì fìlà forí adé o, mo yíká ọ̀tún, mo yíká òsì, ìran arọ́bàfín òun náà lọ́ba àgbà. Àwa ò rọ́bàfín o, àwa ò sì ní dìtẹ̀ ọba. Èmi ò rọ́bàfín o, èmi ò sì ní dìtẹ̀ ọba o. Ìran arọ́bàfín o, àwọn lọ́ba ń pa. Orí náà wàhálà. Mo ṣe kábíyèsí fún bàbá wa Rasheed Adéwọ̀lú Ládọjà, kábíyèsí ọba sẹ́nitọ̀ Adéwọ̀lú Ládọjà, Olúbàdàn tuntun. Mo kí bàbá oyè àmọ́rí o, ẹ gbó bí olúgbógbó ti gbó, ẹ gbó bí olúgbògbó ti gbó, ẹ dàgbà bí àwọn àgbà kan tí wọ́n sọ mọ́ owó márùn tó jẹ títí tó kù déédéé òkínní lágbára lọ́wọ́ Elédùmarè. Ẹ̀mí gígùn àlàáfíà ara ilẹ̀ fi lo Olúbàdàn lásìkò tí ìlú Ìbàdàn ó túbọ̀ máa gbèrú sí, lásìkò tí ìlú Ìbàdàn ò ní tú o, onílé ibẹ̀ ó máa rí ṣe, àwọn àjòjì ó máa rówó ná, àgọ́ tọwọ́ àlàbòsùn lágbára lọ́wọ́ Elédùmarè, lágbára lọ́wọ́ àwọn aláṣẹ tí wọ́n ti ṣe, tí wọ́n ṣekú fẹ́yìn náà. Àwa tá ń pawó ń bẹ̀ àtàwa tá ń gbé bẹ̀ láṣẹ Èdùmàrè á máa rówó ná, á máa rówó fi sóde. A kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́, a kí gbogbo ẹ̀yin tẹ́ẹ̀ wá ń fi ẹnu gúnlẹ̀ kì í pé ṣe Aláàfin ọba Abdulhakeem Abímbọ́lá Ọ̀wọ́adé ẹlẹ́wọ̀ ẹ̀jọ̀ àkọ́kọ́ bí ṣe bàbá ó lọ bí ìnáwó Olúbàdàn sáà, bàbá ò ní lọ torí pé wọn ò lọ kí Olúbàdàn, torí pé wọ́n ń bọ́ Olúbàdàn jà, torí pé wọ́n ń fa wàhálà lórí ọ̀rọ̀ alága lọ́balọ́ba. Wọn ò gbà fólúbàdàn, Olúbàdàn ò gbà fáláàfin. Ẹ̀yin náà nu àjàlá tá ń lọ, kí ló dé táláàfin ò ní lọ? Ó di dandan káláàfin ó lọ torí pé èrò tiyín ọ̀tọ̀, èrò táláàfin ọ̀tọ̀. Ṣùgbọ́n àwọn nǹkan kan tó ṣókùn mo fẹ́ yànnàná ẹ̀ lórí eré yìí. Àti ráwọn tí wọ́n ti ń sọ pé bóyá torí Aláàfin ni Ọọ̀ni ìrìṣà ò fi ní lọ, torí pé Aláàfin ó lọ ni Ọọ̀ni ìrìṣà ò fi ní lọ. Gbogbo ẹ̀ náà ọ̀rọ̀ náà ni kálukú wọ́nà àtijẹ ni, torí tí ọ̀bá jọ́nà àtijẹ, ọ̀pọ̀ ni ò jẹ́ pé kò sí ń tọ́kàn wá nínú tí ó kàn wá. Bó ò ní lọ báláàfin lọ, sọ́ọ̀ni àtàláàfin ṣẹ̀ṣẹ̀ pàdé ni àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ ríra? Ẹ̀yin náà ni, ẹ̀yin náà lọ gbọ́ tẹnu ikú ò fẹ́yẹ, ọ̀gbọ́ tẹnu ẹyẹ rò fẹ́kù, torí àtijẹ torí àtimọ̀. Ẹyọ kan tèmi kọ́kọ́ mọ̀ ńbẹ̀ tó dá mi lójú gbangba tàdá ni pé dandan dandan Aláàfin ó lọ. Aláàfin ó lọ bóníre yọ torí pé nígbà táláàfin náà ń ṣayẹyẹ ìgbadé, ọ̀pọ̀lọpọ̀ ọba ló bá Láàfin yọ, ló bá Láàfin ṣàjọ̀dún, ni wọ́n fi dùnnú wọn hàn sáláàfin. Tá a bá tiẹ̀ wá wò wípé lákòókò yìí ọ̀rọ̀ Aláàfin gorí afẹ́fẹ́ kan, bóní wá ṣe ń wí lẹ́lẹ́yìn ń wí, tọ́pọ̀lọpọ̀ kọrin rí ká Láàfin. Èmi gbà pé wọ́n ń sọ̀rọ̀ fún bàbá ni torí pé ọba tó bá jọba ìlú ńlá, ọba tó bá jẹ́ pé orí àpèrè tó wà kì í ṣorí àpèrè kékeré,
ó di dandan ẹni ayé òjò gbádùn ó sàn jẹ ní ayé gbàgbé ẹ lọ. N tá a jọ mọ̀ ní nígbà tí bàbá wa onírìṣà náà débẹ̀ gbogbo nǹkan tí bàbá yìí jẹ́ gbogbo ẹ̀ náà lẹ pè wọ́n síbẹ̀síbẹ̀ náà gbogbo pátẹ́ ń kó ṣe ara ní fi ń sàn kò pé kó sì òru Ọọ̀ni ń jayé ẹ̀ mẹ́lọmẹ́lọ ni. Bẹ́ẹ̀ ni èyí tèmi mọ̀ ni wípé ntí kálukú bá mọ̀ sí àti ntí kálukú bá bẹ Elédùmarè fúnra ara rẹ̀ náà ni kó máa ṣiṣẹ́ ní ẹlẹ́ni. Gbogbo ìrìn àjò Aláàfin Ọ̀yọ́ mo mọ̀ pé ó ní bá ó sì yé Elédùmarè àti pé tí ò bá rí báyìí ó kàn jẹ́ pé fúnra yín náà lẹ́ ń sọ̀rọ̀ f'Aláàfin tí ó fi dọba alágbára. Bẹ́ẹ̀ ni torí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà míì àdúrà ọ̀tá là máa ṣe pé k'Ọlọ́run bá wa ṣẹ́gun ọ̀tá. Ẹlòmíì mọ̀ pé b'Ọlọ́run bá ti ṣẹ́gun ọ̀tá Ọlọ́run ti ṣẹ́gun orí ayé òun gan tó ní rere mọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá ni máa léèyàn débi ire. Gbogbo àwọn orò tẹ́ ń ṣe f'Aláàfin náà ni ó fi máa dà láàfin torí pé mi gbà pé èèyàn l'Aláàfin. Aláàfin kì í ṣẹbọra bẹ́ẹ̀ l'Aláàfin kì í ṣàlùjọ̀nnú. Tá a bá tiẹ̀ wá gbà pé èèyàn l'Aláàfin t'Aláàfin bá níbi tó kù sí ó ní bá a ṣe lè bọ́ba aládé sọ̀rọ̀ ó ní bá a ṣe lè pe ọba aládé ṣàkíyèsí. Èmi kì í torí pé mo jọmọ Ọ̀yọ́ tàbí pé torí pé tí ẹ ń wo TV tí mo ti ń sọ̀rọ̀ ó jẹ́ Àtìbà TV pé dandan o gbogbo tí mo gbọ́dọ̀ máa sọ ọ gbọ́dọ̀ máa fífọ́ Ọ̀yọ́ tàbí gbọ́dọ̀ máa fífọ́ Aláàfin. Ṣùgbọ́n bí tí kálukú bá rí dé iná ni kálukú mọ̀ dé. Àti pé ọ̀pọ̀lọpọ̀ tí ò bá ti sọ̀rọ̀ nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ sórí YouTube tàbí lórí Facebook lákòókò yìí tí ó bá ti sọ̀rọ̀ lórí Aláàfin yóò fèmí para rẹ̀ tàbí tí ó sọ̀rọ̀ lórí Ọọ̀nìrìṣà yóò fèmí para rẹ̀. Ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ń ṣẹlẹ̀ yìí náà ṣàn ṣẹlẹ̀ lọ́sùn láìpẹ́ láì jìnnà yìí la tó ń gbọ́ ti bàbá wa Àtaọ̀jà àti bàbá wa Kábíyèsí Olúwo tilẹ̀ Ìwó blọ́gà mélòó lọ sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ wo Elédùmarè kó ṣàmọ́dọ̀ ọláàlú Ọ̀yọ́ kó má dá padà sẹ́yìn ìlú ẹnì kọ̀ọ̀kan Elédùmarè ní dọ́là yín padà sẹ́yìn. Ṣùgbọ́n tá a bá wò dáadáa tá a lè fojú inú wò tá a bá fẹ́ máa ṣe ètò àlàáfíà ló yẹ ká máa ṣe ètò tó lè mú àlàáfíà bálẹ̀ Yorùbá torí pé gbogbo alágbà pé ọmọ ilẹ̀ Yorùbá ni wá ìlú abínibí wa náà níbi tá a wà yìí ìjà ló dé nínú orí dòwe làwọn kan fi ń sọ pé ibìkan ni abínibí kí ni ń jẹ́ abínibí ẹnìkan sọ pé ibìkan ni ilẹ̀ Yorùbá kí ni ń jẹ́ ilẹ̀ Yorùbá ẹnìkan sọ pé ibìkan ni kóòtù òjíire ọ̀kan náà ni lóòótọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ló ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n sì ní ànímọ̀ ṣènáwó lágbóolé kọ́mọ̀kan kò ṣe ẹnìkan jẹ́ ẹnìkan lọ. Tá a bá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá kò sí bí kálukú ṣe lè fẹ́ràn ilẹ̀ Yorùbá tó tí wọ́n bá rí mú kan nù ilẹ̀ Yorùbá àti ìlú rẹ̀ ìlú kálukú náà wọ́n mọ̀. Bá a ṣe ń sọ pé ilẹ̀ Yorùbá súnmọ́ kí Ògùn súnmọ́ Ọ̀yọ́ bí wọ́n bá ní kí n mú kan nù ilẹ̀ Yorùbá àtọ̀yọ́ Ọ̀yọ́ náà ní ìmọ̀ nítorí pé wọ́n ń pe Ọ̀yọ́ ní Yorùbá torí pé ìtójójúlówó orúkọ táítù t'Elédùmarè sọ wá látọ̀run iná lọ̀yọ́ náà la sì ń pariwo òkè kò sẹ́ni tí wọ́n ó gbé ní ìsàlẹ̀ Ìbàdàn ní ìsìnkú ọgbọ́n ìlú wo yẹn ọgbọ́n ìlú Yorùbá èdè tí ò ṣe é pè tí ò ṣe gbọ́ létí. Ìgbé mi ń rọ gbogbo ẹ̀yin afọ̀rọ̀kọ́mọ lọ́rọ̀ afọ̀rọ̀kọ́mọ lédè ẹ̀yin afọ̀rọ̀tọ́rọ̀ ṣe ó ti tún ṣẹlẹ̀ o. Bàbá wa Adéwọ̀lú Ládọjà a mọ̀ pé olórí ariwo làwọn náà torí pé gbogbo ìrìn àjò tí bàbá rìn kò ti sọ́njú ní ìfẹ́ máa ṣàwítówí asán kó tó di pé wọ́n dépò ọba gbogbo alájọ mọ̀ gbogbo alájọ rí àwọn ìtàn tó ṣojú wa nù tó pé tá a bá ń pa á láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gbogbo yálà tó níbi tí bàbá ti ń ṣe sẹ́nítọ̀ bọ̀ kí wọ́n tó di gómìnà àti gbogbo àwọn bígi bójò ṣe rọ̀ bára ṣe sá kó tó di pé Elédùmarè gbàkóso ẹ̀yin náà wò ó ibi tá a ti gbọ́dọ̀ láròjinlẹ̀ nù. Bàbá wa Ọbásanjọ́ ààrẹ ìjẹta àbí ìjẹrin wọ́n wá lọ kí bàbá wa Ládọjà bàbá wa Ládọjà gbà wọ́n lálejò wọ́n sì wẹ́kọ̀mù wọn bó ṣe yẹ kí gbogbo ọba aládé ọmọ ṣe nù bó ṣe yẹ kí gbogbo ẹni tí bá ń bẹ nípò aṣíwájú ọmọ ṣe nù. Ìrìn àjò tí bàbá wa Ọbásanjọ́ rìn ìrìn àjò tó lápẹẹrẹ ni. Bẹ́ẹ̀ ni tọ́rọ̀pọ̀lọpọ̀ yín náà lẹ ti ń fẹnu gólẹ̀ kí bí Ọbásanjọ́ náà kí Ládọjà kí ló dé tí wọn ò ní lọ kí wọn. Authority former president sì ń bẹ lára Ọbásanjọ́ bí ọba tiẹ̀ sí ń bẹ ńkọ́ èmi gbà pé kì í ṣe Ọbásanjọ́ ló yọ bàbá wa Ládọjà nípò nígbà náà bẹ́ẹ̀ kì í ṣe bàbá Adédìbò kódà kì í ṣe Aláàfin Ọ̀yọ́ ẹ̀jẹ̀ àgbà pé ètò Ọlọ́run ni bọ́lọ́run ṣe tó ní ọ̀dà o léni yìí nínú gbogbo àwọn tá à ń kà lé ní èjì ẹ̀ta ẹ̀rin mo sọ̀rọ̀ ń jò ní nígbà mo bẹ̀rẹ̀ sí ní ka gbogbo àwọn tó jó ní sábàbí bí bàbá wa ṣe lọ sí sabbatical leave nígbà náà mo wá ka bàbá wa Adébáyọ̀ Àlàó Àkàlà
ẹnìkan lọ kọ sí kọ́mẹ́ǹtì gbà yẹn pé kò sí tọ́ka Akálà bẹ́ẹ̀ o, Akálà ò dé bẹ́ẹ̀ o. Bó ṣe yé mọ ni, bó ṣe yé mọ ni. Gbogbo ọ̀rọ̀ òmùgọ̀ ló lésì, ṣùgbọ́n kì í ṣe gbogbo ọ̀rọ̀ òmùgọ̀ lọ́lọ́gbọ́n máa ń fèsì sí. Ṣùgbọ́n gbogbo òwò tí wọ́n bá yọ ẹnìkan kúrò níbi gíga, tí wọ́n bá dá ohun, tí wọ́n bá wá fìwọ rọ́pò ń tè, tó wá wò pé kì í kúkú ṣèmi mo fira mi bẹ́ẹ̀, kì í ṣèmi mo yọ ń tè kúrò bẹ́ẹ̀, irọ́ ni, ìwọ náà lọ́wọ́ ń bẹ̀. Bẹ́ẹ̀ ni, torí pé ọ̀tá tó yára múni jù náà lọ̀tá tá a bá jọ ń ṣe wọléwọ̀de. Ṣé bí Àlàó Akálà bàbá wa, àwọn nígbàkejì Adéwọ̀lú Ládọjà nígbà náà, àbí oore ọ̀fẹ́ yẹn, oore ọ̀fẹ́ pé wọ́n jẹ dẹ́bùtì ìní àfi láǹfààní ló fi jẹ́ pé àwọn ni wọ́n fi replace wọn gbà náà. Yàtọ̀ fún pé òfin sọ ọ̀dà ńgbà tí wọ́n wá padà dé, sí ìrẹ́pọ̀ wà láàrin wọn. Bí ìrẹ́pọ̀ bá ń bẹ láàrin wọn, kò ní jẹ́ pé Ládọjà ni ó gbà, kò ní jẹ́ pé Àlàó Akálà náà ni ó gba tíkẹ́ẹ̀tì gbà náà tí ó fi padà dìbò, tí ó fi wọlé gómìnà. Ẹ sì rí nígbà táwọn náà wá wọlé ńkọ́, ṣé ẹ mọ̀ pé pàṣán tá a fi nà yálé, tá a tọ́jú sájà, wọ́n fi pamọ́ fún ìyàwó náà ni. Ẹlẹ́sìn Ifá kan ló ní ẹlẹ́sìn ọ̀sán kò ní ṣàìsàn, abèrè ó béèrè kò ní ṣàìbèrè, ẹ má jẹ́ lọ́fà. Tọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò tí bàbá wa Ràṣídì Adéwọ̀lú Ládọjà tí wọ́n rìn, pẹ̀lú àṣẹ Elédùmarè, bàbá ò tẹrí gbadé. Lónìí, ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún 2025, lábẹ́ ìṣàkóso ọlọ́lá jùlọ ẹnjìníà Ṣèyí Abíọ́dún Mákindé, gómìnà olóríire, gómìnà tó mètò ìlú, gómìnà tó mẹ̀tọ́ tó mètò, tí ń ṣètò ìlú b'Elédùmarè ṣe darí rẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé màásùn-màáwì, ọmọdé ò ní wu èkúté kétí rẹ̀ ọmọ jóná. Àmọ́ ǹtẹ́mi máa gbìyànjú nínú ayé náà ni pé gbogbo ẹ̀dá tó bá ti já síwájú, kó gan máa gbìyànjú kó jẹ́ kí dáadáa rẹ̀ kó pọ̀ jàìdá lọ. Kò sí òjò ní rọ̀ kọ́mọ bẹnìkan nínú jẹ́. Á rí àwọn ibì kan tó jẹ́ kùdìẹ̀kudiẹ tó lóyè Abíọ́dún Ṣèyí Mákindé náà náà ti ń ṣe àwọn nǹkan kírímọ́ńgáì tí ò tẹ́ ìlú lọ́rùn tàbí tí ò tẹ́ nìkọ̀ọ̀kan lọ́rùn bí ṣe máa rí. Àwọn àkókò kan bẹ́ẹ̀ sẹ́ gbìyànjú ẹ̀ lè fẹ́ ṣe nǹkan tí ó dáa, tó pé tí ó dáa náà yóò sì níbi tí ó ti máa pa yẹn lá. Èyí tí mo wá fẹ́ sọ ń bẹ̀ tó jẹ́ alága ọ̀rọ̀ lótìítọ́ àti lódodo, gbogbo ayé wo bàbá wa Kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà Ọ̀jájá. Àwọn èèyàn ń wo bàbá pé bàbá ń gbé ètò àlàáfíà dání, wọ́n gbé ètò ìṣọ̀kan dání nílẹ̀ Yorùbá. Èmi náà gbà bẹ́ẹ̀, torí pé ní tí kálukú ń sọ jáde lẹ́nu iná là ń gbọ́. Èmi wá ń fi àkókò yìí, mo ń lo àǹfààní yìí fún bàbá wa Rasheed, Sẹ́nitọ̀ Rasheed Ọba Adéwọ̀lú Ọládọjà. Bàbá ti ní ìrírí tó pọ̀ nípa òṣèlú. Bàbá lágbára òṣèlú lọ́wọ́ níwọ̀nba. Elédùmarè wá tún fi agbára ọba kún. Bákan náà, ní ìlú Ìbàdàn, kó tó di pé bàbá dọba, ẹni tá a lè pè ní atọ́ba tẹ́lẹ̀ ni. Torí pé kó tó di pé bàbá yìí dọba, èèyàn tí Ìbàdàn ò lè sọ pé ta ni níbikíbi, òun ni bàbá wa Adéwọ̀lú Ládọjà. Pàápàá jùlọ nílẹ̀ Yorùbá, kódà lórílẹ̀-èdè Nàìjíríà, tó bá ṣe pé nípa oníṣòwò tó lààmìlàaka, tó tó fẹ̀yìntì táyé tó ń gbójúlé, òun náà ni bàbá wa Adéwọ̀lú Ládọjà. Débi pé lẹ́ni yìí, kálukú ń rí bíi pé àǹfààní ńlá ìlú Ìbàdàn jẹ pẹ̀lú Ọládọjà tó dórí ipò, torí pé ìwòye gbogbo wa náà ni pé àwọn nǹkan kan yóò yí padà níbàdàn. Èmi kàn ń fàkókò yìí rọ̀ bàbá, àwọn nǹkan tá à ń retí lọ́dọ̀ wọn, Elédùmarè ó kún wọn lọ́wọ́, àdúrà wọn ó sì gbà. Pàápàá jùlọ ọjọ́ orí tí wọ́n ní, ọjọ́ orí tó sì ṣe é ṣàkóso ni, gẹ́gẹ́ bí ẹ̀bùn àtọgbọ́n àti ìmọ̀ tí bàbá yìí ní àtàwọn ìrírí tí wọ́n ti là kọjá. Pàápàá jùlọ àtàwọn ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ọba aládé kọ̀ọ̀kan tó kọjá lọ. Tá a bá tiẹ̀ wò, bàbá wa ọba tó ṣègbésẹ̀ yìí, a lè sọ pé 75% nínú ìrìn àjò tó lóyè rìn gẹ́gẹ́ bí ipò tí bàbá wa Ládọjà wà, a lè pé wọ́n jọ rìnrìn àjò ọba ni tó fi dijọ́ tí bàbá yìí tí wọ́n lọ bá àwọn aṣíwájú wọn. Oore ọ̀fẹ́ yìí ti fún bàbá wa Ládọjà láǹfààní láti ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan. Báwa ò tiẹ̀ gbé Ìbàdàn tá a ríran rí, a ṣáà ń gbọ́.
pàápàá jùlọ gbogbo àkókò kan táwọn kan tiẹ̀ fẹ́ máa sọ̀rọ̀ ọlẹ̀ bákàbákà àwọn mágàjí kọ̀ọ̀kan bàbá yìí ṣaction gẹ́gẹ́ bí ipò wọn, wọ́n ṣojúṣe wọn gẹ́gẹ́ bíi pé ẹni tí ìlú fẹ́ àtẹni tí ìlú fẹ́ yàn. Ẹni yìí tí wọ́n bá pè wọ́n látọba tẹ́lẹ̀ kì í sọ̀rọ̀ àsọdùn, kì í sọ̀rọ̀ àsọjù. Ṣùgbọ́n èyí tí ó wù mí jù ni wípé òun fàsìkò yìí rọ gbogbo ọba ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ látọ̀rí bàbá wa kábíyèsí ikú bàbá yèyé Aláàfin tilẹ̀ Ọ̀yọ́, ọba Abímbọ́lá Akeem Owóadé Ẹlẹ́wùàjù àkọ́kọ́, kábíyèsí ikú bàbá yèyé. Bákan náà bàbá wa Aṣẹ́yìn tìlú Ìṣẹ́yìn, bàbá wa Ṣakí bàbá wa Ọ̀kẹ̀rẹ̀ tìlú Ṣakí, Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, Ṣàbí Ìgànná ó ń jò lókè o, gbogbo ohun tí ń jọba pátápátá bàbá wa Onífìdítì, Alákímọ̀rin, Oní Aláwẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti bàbá wa nílùú Ìlọ́ra, gbogbo ohun tí ń jọba pátápátá tí mi ò láǹfààní láti dákọ gbogbo wa ṣe kábíyèsí forí adé o. Ẹ jẹ́ á fọwọ́sowọ́pọ̀, ẹ jẹ́ gbogbo wa fọwọ́sowọ́pọ̀, ẹ jẹ́ gbogbo wa fọwọ́sowọ́pọ̀. Bàbá wa Olúgbọ́n wọ́n ní máa ṣe tiẹ̀ kí n máa ṣe tèmi, àná mọ̀ọ́mọ̀ lórí ibu ní bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí gbogbo wa fìmọ̀ ṣọ̀kan, ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan, ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan. Àkíyèsí kan bẹ tí mo fẹ́ pe gbogbo ẹ̀yin ìpínlẹ̀ Ọ̀yọ́ sí. Láìpẹ́ láì jìnnà, àwọn ìrìn àjò kan wà tó jẹ́ pé tí gbogbo ọba bá ti péjú tán tí wọ́n pèsè, ẹ má jẹ́ á dúró pé gbogbo nǹkan láyé yìí ìjọba nìkan ló gbọ́dọ̀ sí. Ẹni ọba súnmọ́ ìjọba ní ń jèrè ìjọba o. Ìjọba ò tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ìjọba nípínlẹ̀ kọ̀ọ̀kan, wọn ò tẹ̀lé òfin àtàṣà ilẹ̀ wa mọ́ o. Ìsúnmọ́ba la fi ń jèrè ọba, ńlórí ọ̀fẹ́ tọ́pọ̀lọpọ̀ fi ń di orí àpèrè kọ̀ọ̀kan mú tàbí di ipò mú nídìí òṣèlú. Débi wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń sọ pé kọ́ba ó mọ́ ṣòṣèlú, wípé ọba tí ò bá ṣòṣèlú yóò níyì yó gbẹ̀yẹ. Lákòókò ìkọ́ o, tọ́ba ò bá ṣòṣèlú, irú ọba bẹ́ẹ̀ ń forí àpèrè rẹ̀ tàfàlà ni. Èyí tèmi mọ̀ ni pé kọ́ba ó mọ́ jẹ̀jẹkújẹ, kọ́ba ó mọ́ jẹ̀tọ́ ìlú, ká má jojú mẹ́ran, ká má jẹ́ èdè mọ́kà. Èyí tó pọn aṣíwájú lẹ́nu débi wípé tí nǹkan kan bá ṣẹlẹ̀ kò ní mọ́ba lọ́wọ́, kò ní mọ́ lẹ́sẹ̀ bí ọba ìlú ìpéjúmọdù. Torí pé bó ṣe wulẹ̀ kó le tó, bó ṣe wulẹ̀ kó le tó, bó ṣe wulẹ̀ kó le tó, ikọ́ ò mọ́lé, bẹ́ẹ̀ sì ni èèrà ó máa gìyàn. Àwọn dáadáa tí kálukú bá ṣe bẹ́ẹ̀ bá dórí àpèrè ó di dandan yóò sọ̀rọ̀, ọ̀rọ̀ ó sì sọra rẹ̀. Lẹ́nu ìgbà tí wọ́n ń dráàgì bàbá wa kábíyèsí ikú bàbá yèyé yìí, tó bá ṣe pé wọ́n láwọn aburú kan ní Canada, tó bá yẹ pé wọ́n láwọn aburú kan nílẹ̀ Yorùbá, tó bá yẹ pé wọ́n láwọn aburú kan láwọn orílẹ̀-èdè míì, mo mọ̀ pé ń bẹ nínú tí wọ́n ó ti fi dráàgì rẹ̀, ń bẹ nínú tí wọ́n ó ti fi criticize bàbá yìí, ló fi dáa ká tó ṣàwúre ká má bàa so lóògùn dèké, àti pé ẹni tí ò bá sọmọ ẹ̀yìn rere irú wọn ò lè ṣaṣíwájú rere. Ẹ jẹ́ kí gbogbo wa máa gbìyànjú. Ẹlòmíì ò torí pé ń wá owó, ẹlòmíì ò torí pé ń wá ipò, ẹlòmíì ò torí pé ń wá ọlá, yóò wá bo okùn ara ẹ̀ jẹ́. Ọkàn rẹ̀ ó máa balẹ̀ pé tóun bá ti dolówó tán tàbí tóun bá dórí ipò tán, òun ó fi owó tóun bá ní àbípò, òun ó fi tún nǹkan òun ṣe. Ó ti gbàgbé pé àwọn kan ń bẹ níkọ̀rọ̀ tó ṣe pé criticism ni wọ́n. Gbàrà tó bá ti ń débẹ̀ báyìí tán bá ti bẹ̀rẹ̀ criticize ẹ̀, ibẹ̀ náà ló gbà tó fi sọ̀kalẹ̀. Kódà o lè má sọ̀kalẹ̀ lẹ́rọ̀ tó ṣe pé tipátipá àlùbáríkà túláàsì ni. Bó bá tó wá sọ̀kalẹ̀ tó sọ̀kalẹ̀ jẹ́ẹ́jẹ́ tó wọnú ilé ẹ̀ lọ, ààyè ọpẹ́ tó yọ o. Ẹlòmíì ó sọ̀kalẹ̀ báyìí, ọgbà ẹ̀wọ̀n ni ó sọ̀kalẹ̀ sí. Àbí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni. Eléyìí ló jẹ́ kí n máa fi àkókò yìí rọ gbogbo ládéládé, gbogbo olóyè lóyè nípínlẹ̀ Ọ̀yọ́. Àwọn nǹkan kan ń bẹ tí mo fẹ́ kẹ́ ẹ bá wa mójútó, pàápàá jùlọ bàbá wa kábíyèsí ikú bàbá yèyé Aláàfin tilẹ̀ Ọ̀yọ́, Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́, bàbá wa Olúbàdàn, Aṣẹ́yìn tìlú Ìṣẹ́yìn bàbá wa Olúgbọ́n, bàbá wa Ọ̀kẹ̀rẹ̀ tìlú Ṣakí. Irú wàhálà tí ń ṣẹlẹ̀ nílùú Ìgbòho láàrin àwọn ọba tó pé ìlú kan ọba bíi méjì mẹ́ta ìní ń bẹ ńbẹ̀. Ẹ ṣe ètò tó mọ́yán lórí, ẹ ṣe ètò tó mọ́yán lórí kẹ́ ẹ tó gbé déwájú ìjọba. Tẹ́ ẹ bá tó bó ṣe jẹ́ kẹ́ ẹ tó, tẹ́ ẹ tó bí ènì ó di dandan kó taṣọ ọ̀hún. Ẹ jẹ́ kẹ́rú ó mọ rẹ̀ lẹ́rú, kí wọ̀fà ó mọ rẹ̀ ní wọ̀fà, kí ìjòyè ọmọ ṣe bí ọba, ká bọ̀wọ̀ fẹ́ni tó jù wá lọ. Elédùmarè kò ní jẹ́ kílẹ̀ Yorùbá ó dàrú o. Ó dá mi lójú pé bí ipò ń ṣe wà ńbẹ̀ bẹ́ẹ̀, ọba kan wà tí ó jẹ́ tọba olóṣèlú, bẹ́ẹ̀ lọ́ba kan wà tí ó jẹ́ tìjọba, ọba kan ó sì wà tí ó jọba táráàlú ń fẹ́, bí ó ṣe wà nù. Ṣùgbọ́n ẹ ṣe gbogbo ètò yìí, ẹ jẹ́ ká papọ̀. Elédùmarè ní déni ládé o. Àṣẹ Ọlọ́run, àṣẹ Elédùmarè, ìní bàbá wa Adéwọ̀lú Rasheed Ládọjà, ìní wọ́n fi dépò, ẹ̀kọ́ wà lára wọn púpọ̀ gan-an.
ẹ̀kọ́ wà lára wọn púpọ̀. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń pera yín láṣíwájú ọba lásìkò yìí, tẹ́ ẹ bá ń pera yín lólórí ọba, tẹ́ ẹ ń pera yín lálága lọ́balọ́ba, tẹ́ ẹ ń pera yín ní kinní kan gbogbo yòówù tẹ́ ẹ rí kẹ́ ẹ máa jẹ́ nínú ipò ọba, èyí tí fi ń níláárí jù tí sì fi jọ yín lójú jù iná ni pé kẹ́ ẹ ṣètò àlàáfíà. Ọba tí bá ṣètò àlàáfíà, irú ọba bẹ́ẹ̀ láṣíwájú ọba o. Ọba tí ò bá ṣètò àlàáfíà kì í ṣaṣíwájú ọba. Àkọ́kọ́ nù, ẹ gbéyùn ti sẹ́gbẹ̀ kan, gbogbo ẹ̀yin ọba tí mo pè lákìyèsí. Ẹlẹ́lẹ̀kejì, mo rí ìròyìn kan jóòní tó jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣèwọ́de pé àwọn kan ní àbí tí wọ́n ń sọ lórí social media pé àwọn ń ran ìjọba àpapọ̀, àwọn sì ń ran ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn wá ń ran ẹlẹ́gbẹ́jẹgbẹ́ nínú ẹgbẹ́ òṣèlú pé ẹ jẹ́ kí gómìnà náà máa sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ṣé dandan ni kó jẹ́ pé Ìbàdàn náà ni ó máa fa gómìnà kalẹ̀? Ọ̀rọ̀ ìmọ̀ ní ìtumọ̀ tó pọ̀, ṣùgbọ́n ó dùn mí pé gbogbo àwọn ìlú tó yí ìlú Ìbàdàn po wọ́n pẹ́ kí wọ́n tó ronú débẹ̀. Bẹ́ẹ̀ ni, wọ́n pẹ́ kí wọ́n tó ronú débẹ̀. Mo sì mọ̀ pé tẹ́ ẹ bá tiẹ̀ ṣe ètò, àwọn ọba aládé náà ni wọ́n ṣáájú, ni wọ́n ṣètò yìí bó ṣe tọ́ àti bó ṣe yẹ, torí pé kí lójúṣe ọba, kí lọba ń jọba lé lórí. Látijọ́ tá a ti wà nípínlẹ̀ Ọ̀yọ́ wa yìí, lẹ́yìn oyè gómìnà tó ṣèèṣì bọ́ sílùú Ògbómọ̀ṣọ́ ni, mi ò rò pé gómìnà jáde kúrò nílùú Ìbàdàn rí. Gbogbo wa ládẹjọ́ wà nípínlẹ̀ Ọ̀yọ́. Ṣebí tí ó bá sí lákòókò yìí tá a bá ń sọ pé Ọ̀yọ́ state, tí ó bá sọ̀yọ́ lára Ìbàdàn kò sí state mọ́, tí ó bá sì sí Ògbómọ̀ṣọ́ kò tíì pé tán. Bẹ́ẹ̀ gbogbo èmi làwọn òkè ògùn lápapọ̀, Ìbàràpá àjọ ń ṣe ni, kí ló wá dé tó fi jẹ́ pé ọ̀nà ọ̀fun ti Ìbàdàn nìkan ni wọ́n tọ̀rọ̀ yọ. Èyí sọ̀rọ̀ ìjà, kì í sọ̀rọ̀ wàhálà, kì í sọ̀rọ̀ ìbínú. Èmi kàn ń sọ pé tẹ́ ẹ bá fẹ́ ṣe àṣeyọrí lórí irú àárín yìí, tẹ́ ẹ sì máa tó lẹ́lẹ́kùnjẹkùn, àjọṣepọ̀ láàrin ẹ̀yin ọba aládé ni o. Tẹ́ ẹ bá ṣe, èmi mọ̀ pé tẹ́ ẹ bá pawọ́pọ̀, tẹ́ ẹ lo ìfẹ́, tẹ́ ẹ jókòó pẹ̀lú ọba Rasheed Adéwọ̀lú Ládọjà lẹ́yìn ìwúyè, ọ̀dà o, kíní yìí o, títí tọ́lọ́run ó tiẹ̀ fi ṣe ẹ̀mí lọ́tọ̀ọ̀tọ̀ tí Ìbàdàn state ó wà, tí Ọ̀yọ́ state náà dá dúró lọ́tọ̀ tiẹ̀. Ẹ tí a máa jọ máa rotate kíní yìí lẹ́lẹ́kùnjẹkùn. Èmi ò rí n tó burú ńbẹ̀, kò sí ohun tó bàjẹ́ ńbẹ̀. Kódà àti ẹ̀ tí ìgbọ́rí gan pé ẹnìkan tó jẹ́ ńbàdàn o, ọmọ ibi báyìí ni o, ọmọ Ìṣẹ́yìn ni o, ọmọ Ọ̀yọ́ ni o, àti ìgbọ́rí lẹ́yìn àwọn ojúlówó ọmọ Ìbàdàn. Tó bá sì dá àárín kan náà, Ìbàdàn náà bá a ṣe pé tóbi tó, bá a ṣe pé population wọn tó, kì í ṣe pé population wọn fẹ́ ju gbogbo àwa tá a wà nílẹ̀ Ọ̀yọ́, tá a wà lókè Ògùn, tá a wà lÓgbómọ̀ṣọ́, tá a wà ní ilé Ìgbọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kì í ṣe pé population wọn lè jù wá lọ. Ìfẹ́, àlàáfíà, ètò tó mọ́yán lórí, àrọ gbogbo ẹ̀yin ọba wa, ẹ bá wa ṣe. Nígbà tọ́ba Olúbàdàn náà bá ti dúró rí, tAláàfin dúró tán, tí Ṣọ̀ún náà dúró tán, tOlúgbọ́n dúró tán, tọ́kẹ̀rẹ̀ dúró tán, tí bàbá wa Òjó tí gbogbo wọn dúró tán, ó di dandan kíní àjò yìí ó lọ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ẹ̀yin ọlọ̀tẹ̀ ẹlẹ́lẹ̀kẹta, ẹ wá ṣọ́ra ọ̀rọ̀ tí ó máa jáde lórí afẹ́fẹ́ látòní lọ tí Ládọjà bá ti dórí ipò. Ẹ jẹ́ á ṣọ́ra. Ètò àlàáfíà ni ẹ jẹ́ á sọ, ọ̀rọ̀ àlàáfíà ni ẹ jẹ́ á sọ. Gbogbo ẹ̀yin tó sì jẹ́ pé tẹ́ ẹ bá ti ń lọ ibì kan, ẹ máa lọ sọ bẹ́nìkan ṣe jókòó, bẹ́nìkan ṣe sún, ẹnìkan ò kí ẹnìkan nawọ́ sẹ́nìkan, ẹnìkan nasẹ̀ sẹ́nìkan. Ẹ dákun ṣé ẹ̀ ń rojú mójú táyé yín gan ṣá? Kò dá mi lójú. Ẹ tún sọ ẹ lálàáfín lọ jókòó ńlẹ̀ẹ́lẹ̀ Kaduna, ẹ ní ń sún kí lórí àga níbẹ̀ ni. Gbogbo ń tẹ̀ ń ṣe ẹ̀ ń sọ̀rọ̀ f'Aláàfin ni, ẹ̀ ń sọ̀rọ̀ fún ni. Torí ẹ fẹ́ kó strong bí Aláàfin tàná. Ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe fúnná Aláàfin tàná nù tó fi dẹrù jẹ̀jẹ̀. Iná lẹ̀ ń dánwò f'Aláàfin tòní yìí náà. Ẹ kò mọ̀, àmọ́ gbogbo ẹ̀ ni ó làbọ̀, gbogbo mọ̀ọ́mọ̀ sọ mọ̀ọ́mọ̀ wí. Gbogbo ẹ̀yin tẹ́nu yín gbà tán, ìtàn àtẹnudẹ́nu tẹ́ ń sọ kì. Ọ̀pọ̀lọpọ̀ ní ń pàlọ́ tó lóun ń sọ̀tàn, ọ̀pọ̀lọpọ̀ ní ń ṣàfiwé ẹlẹ́lọ̀ọ́, ọ̀pọ̀lọpọ̀ ọkàn jí ọkàn sùn ọkàn jí òun kàn wò pé bó ṣe yẹ kó rí rèé. Ó béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹnìkan wọn àti ìfìdáhùn sí lòdì àárọ̀ yìí nínú àwọn pìtàpìtà. Ọ̀rọ̀ ń bọ̀ wá lórí ẹ̀, ọ̀rọ̀ mi ọ̀pọ̀, àkàwé ẹ̀ lọ́pọ̀. Mo mú dá wa lójú lénìí pé bàbá wa kábíyèsí kú bàbá yèyé, á jọ wà ńbàdàn ni o,
níbi ìgbàdé bàbá wa Olúbàdàn, olórí ilẹ̀ wa, olórí orílẹ̀-èdè wa, ẹni àkọ́kọ́, bàbá Bọ́lá Ahmed Tinubu, àjọ wà ńbẹ̀ ni. Bàbá wa Onírìṣà wọn ò ní láǹfààní àti wà ńbẹ̀. Kì í ṣe tikú, kì í ṣe tàìsàn. Ètò kílùú lè bá dẹ̀rọ̀, kílùú lè bá dáa, kílùú ó má bàa bàjẹ́ gẹ́gẹ́ bí ojúṣe wọn tí wọ́n jọba lé lórí. Ètò ń lọ pẹrẹu báyìí nílé Ifẹ̀ tí yẹn ò ní jẹ́ ká láǹfààní láti wà ńbẹ̀. Ṣùgbọ́n tó lérò tèèyàn, ṣíṣe ní tẹlẹ́dùmarè. Ṣùgbọ́n mo dá wa lójú pé àti bàbá wa Aláàfin, àti bàbá wa Bọ́lá Ahmed Tinubu, àti bàbá wa Ọbásanjọ́, àti gbogbo ọba pátá nílẹ̀ Yorùbá, àti gbogbo ọba pátá lẹ́yìn odi, gbogbo wọn pátá láàjọ wà níbi ìwúyè bàbá wa Rasheed Adéwọ̀lú ọba Ládọjà. Bàbá, mo kí yín o, mo kí yín o. Nǹkan méjì láyé ń retí lọ́dọ̀ yín, ṣùgbọ́n inú mi ó dùn tẹ́ ẹ bá ṣe kan, tẹ́ ẹ bá ṣe kan. Ayé ń retí pé bóyá àwọn nǹkan kan tí Ìbàdàn ti ṣe fún yín tàbí tílẹ̀ Yorùbá ti ṣe sí yín, ẹ ràn ló bẹ́ẹ̀ bá dépò ọba. Ayé sì wá ń retí pé agbára àti ipò tẹ́ ẹ ní, ẹ lò lórí ilẹ̀ Yorùbá tí ó múlẹ̀ ọ̀rọ̀ Yorùbá tẹ̀síwájú àtàwọn àǹfààní tẹ́ ẹ ní. Torí lẹ́ni yìí tílẹ̀ mọ́ yìí, ẹ̀yin lọ́ba àkọ́kọ́ tó bírèkì rẹ́kọ́ọ̀dù nípínlẹ̀ Ọ̀yọ́, pàápàá jùlọ nílẹ̀ Ìbàdàn, tàbí kí n sọ pé nílùú Ọ̀yọ́, tàbí kí n sọ pé nílẹ̀ Yorùbá wa yìí. Ọba tó ṣe gómìnà, tó ṣe president, tó ṣe sẹ́nítọ̀, tó tún wá padà di ọba aládé lẹ́yìn gbogbogbò, tí kì í dẹ̀ ṣe pé bóyá ẹ lo ọwọ́ agbára òṣèlú, ẹ tó bó ṣe yẹ kẹ́ ẹ tó, ẹ rìn bó ṣe yẹ kẹ́ ẹ rìn, ẹ sì tó yẹ kẹ́ ẹ ṣe. Kódà ẹ tó ṣe bí òmùgọ̀ láàrin àwọn ọlọ́gbọ́n, tẹ́ fi ríbi ṣe kíni, tẹ́ fi ríbi débi tẹ́ ẹ lọ. Gbogbo àwọn àǹfààní yìí, ayé ń retí pé ó yẹ káwọn rí àwọn nǹkan àmúyangàn, àwọn nǹkan àmúṣògo, pàápàá jùlọ ẹ̀kọ́ tó lọ́wọ́ fún yín, ẹ̀ṣẹ̀ mọ́ lórí tọ́lọ́run fún yín tí wọ́n gbà nílẹ̀. Ó ní wọ́n ń retí o. Ọlọ́jà gbéjà ìlú yàtọ̀, ọlọ́jà gbéjà ẹ̀ bó ṣe yẹ kó rí, ẹ̀sìn kan jẹ́ pé ọ̀rọ̀ orí social media láàmú ìdílé tàbí láàmú gbọ́ láàmú fi sí wa níbi ọgbà tó ẹ fi darí ẹbí fún mi, ẹ wà fẹ́ kíkó ẹ fi kó àlàáfíà ara ẹ fi ní fàìsàn ẹ wà ní fọwọ́ ẹ ní fara ẹ àlàáfíà wọn ní pẹ̀ka lójú yín àtìlẹ́yìn ẹ̀fà yín ẹ̀ka nínú ìfẹ́ kórìí fún yín dáadáa. Fẹ́ràn ẹ̀.